bí màá bá pọ̀ lè fojú tẹ́lẹ̀ ní ogbè yẹn tọ́lá wò sí musa adamu nù níbi sí adamu dàdé nù mà kọ́yẹ kọ́ náà fà kama o ìta ní bí sọ yìí. amásílẹ̀ síbẹ̀ bàbá pín àwọn àbá sílẹ̀ ta wọ́n ní kọ́ nǹkan ti ṣiṣẹ́ káwọ́ tó dé amagbó òféfọ́ ọmọ ó sì nàró wọn nínú kòtò tí wọ́n sẹlẹ̀bírẹ̀tì wọn mánu kòtò wọ́n ti lọ nígbà tí federal government bá ń fún yàrá náà wọ́n dùn mánu kòtò bẹ́ẹ̀ ní fún ọ̀dà wọ́n dùn mánu kòtò kánà mùtọ́lọ́ mú wọn wọ́n ti lè wọ́n ìrọ̀bẹ̀rẹ̀ fún kánà mùtọ́lọ́ bí sí àdá mú wọn fi lè àwọn bàbá wọn mánu kòtò bíà ẹ ti sẹ́ òféfọ́ ni èmi tí wọ́n dé nìsí ìwà ni wà wòlí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún àwọn kan wọn bẹ iṣẹ́ wọn pọ̀ amasi adamu ni kí wọn wọ àní àwọn òjèrè bàbá tó bá tún kéré tí wọn nù kòtò wọn ti wà nù kòtò ní ti tún kéré lọ bá wọn àwọn àtọ́wọ́n bẹ tó ń jọ no fit gbogbo bí tí bàbá wa mọ̀ pé ayé lè sọ pé wọ́n kù sí bàbá wa dúró capsule sí la pé bí wọ́n bá dẹ̀ kù sí nìkan ẹ̀ tì bí tiwọn èmi ó gbìjà yín. Yọnu gbàrẹ gbàpọ̀ọ́rẹ rẹ ni àwọn anabi Ọlọ́run ti àfihàn ọmọ ìyá wọn sí ọmọ ìyá làwọn anabi Ọlọ́run bá sí ó ti di anabi Ọlọ́run jọ tó náà tí wọ́n ṣe Ọlọ́run tó náà wọ́n bá bẹ́ẹ̀ lọ destroy wọn lọ tó tóbi. wọ́n á mẹ́ àti lọ́sọ̀rọ̀ náà ìmọ̀ ayé ìmọ̀ àbọ̀dà iná bí àlùkò. ọ̀dọ̀ anabi ayé wọn lọ bá àwọn màláíkà wọ́n wá débẹ̀ tó wọ́n fún ní ròdùnú ọlọ́dọ̀ tó lọ. إبراهيم بالبشرى قالوا إنا ملكوا عليهذه القرية. ìwà adébẹ̀ tó fún olùkátà kìlìbíyà ọlọ́run ní àná wàá ṣe ọmọ sí wàhálà mọ́ àdúrà rẹ ti gbà gbogbo tó fẹ́ òtítọ́ ọmọ wọn àti bẹ́ẹ̀ fún tán ọwọ́ ní à ìwé rẹ tó máa ń lọ báyìí. قالوا إنا ملكوا عليهذه القرية. iṣẹ́ ìwé tán ìlú ọdún ló bẹ́ẹ̀ wá fún ọ jàmọ́dù ló ní àti fún ọkùnjà lánàá rẹ̀ ìlú báyìí ló ní àlọ́ dìṣọ́ ìwọ̀n ká pa wọn rẹ̀ bẹ́ẹ̀ ká pa gbogbo òlú yẹn rẹ̀. iná aláàkánú sọ̀lì mí. alákòóso ni wọ́n lù náà. ọ̀nà iná mi àlù. iná mi àlù bọ̀. àwọn nínú tẹ̀sí wa ń lọ ọmọ ìyá mi bẹ́ẹ̀ lùtù bẹ́ẹ̀. ọlú nánú alábìbọ̀ bí lẹ́nu nàìjíríà.